astaghfirullah mẹ́ta náà bẹ́ẹ̀ a ṣe la ilaha illallah mẹ́ta náà bẹ́ẹ̀ a wá sí alhamdulillah mẹ́ta náà bẹ́ẹ̀ a wá sí ìdánilá bá wá sí bàbá àgbà Muhammadu Bashir fún tí àwọn bàbá wa ti ṣe láyè yìí a tún ṣe fún wọn ní náà mẹ́ta àlẹ́hákù mẹ́ta kúrò àgbàmọ̀ mẹ́ta gbogbo wọn ìta abẹ́sẹ̀ fún wọn yíwọ̀n dé kẹta kọ́ àtúndé ká fìdí sẹ́wọ̀n àwọn tó gbé àwọn náà sí láì kìyàmọ̀ lọ́rùn àti ìyá wọn nìkan máa ń bá gbé fún wọn ní kìyàmọ̀ bàbá wọn náà máa fi kẹ́ wọn ọdún kan lọ́dún bàbá kẹ́ wọn ọlá nígbà Muhammad bismillahir rahmanir rahim astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa ẹ̀yin títí Arambara, ẹ̀yin tí àṣírí Arambara níbikíbi tí ẹ ti láǹfààní tó ti ń wò wá. Ìlú Mòwe ni a wà níbi tí àwọn tẹbítara tọmọ tí wọ́n ti ń ṣe ayẹyẹ tọdún 5 tí Bádéwọ̀lú ti ìlú Mòwe ìyẹn High Chief Babátúndé Olútúndé tí wọ́n papòdà. Ètò ti wà níkàlẹ̀ tí àwọn àfáà ti wà lórí ìjókòó láti lè máa ṣe àdúrà fún bàbá wa Babátúndé Olútúndé Bádéwọ̀lú of Mòwe. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká wà lórí live ká lè máa wo bí prógrámù náà ṣe ń lọ. Àṣírí Arambara ni. Ẹ jẹ́ ká máa share ẹ̀, kẹ̀jẹ̀ bá mi kọ́mẹ́ǹtì náà. Ẹ bá mi share ẹ̀, ẹ bá mi share ẹ̀. Àṣírí Arambara ni. Ẹ̀yin tèmi, ẹ̀yin títí àṣírí Arambara, níbikíbi tí ẹ ti láǹfààní tẹ́ ti ń wò mí, tẹ́ ti ń gbọ́ mi, màá fẹ́ jẹ́ ká farabalẹ̀ dáadáa. Màá fẹ́ jẹ́ kí a wá wo fídíò yìí eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Mòwe, ní ìlú Mòwe yẹn ní ìpínlẹ̀ Ògùn, níbi tí àwọn tẹbí tará tojúlùmọ̀ àwọn aráàlú ni wọ́n ti ṣe ọdún 5 ní ìrántí títí Babátúndé Olútúndé Ọ̀jẹ́ládé Mania of Mòwe. Gbogbo àwọn èèyàn ni wọ́n pé bíbà tí wọ́n wà ní ààfin ìyẹn palace títí Mania of Mòwe níbi tí wọ́n ti ń ṣe àdúrà ọdún 5
lélẹ̀ tí wọ́n ti jọlọ ní pè. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa, ẹ jẹ́ kí a wá wo fídíò yìí, kí a jẹ́ farabalẹ̀ ká gbọ́ àwọn nǹkan tí Ṣèyíkì tí wọ́n sọ ní ti ọdún karùn-ún ìyẹn ti tàdúà eléyìí tí wọ́n ṣe fún Mania of Mòwe ìyẹn Babátúndé Olútúndé Ọ̀jẹ́ládé tí wọ́n jẹ́ Gbádéwọ̀lú of Mòwe àkọ́kọ́. Ẹ farabalẹ̀ dáadáa o, kẹ́ wá gbọ́ nǹkan tá àfáà yìí sọ, nítorí ọ̀pọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n ti ń kọ́mẹ́ǹtì lórí nǹkan tí àfáà yìí sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ tó fi dàbẹ́ ní wípé àwọn làwọn wá ṣe wáàsí níbi ọdún karùn-ún tí Babátúndé Olútúndé Mania of Mòwe tí wọ́n ti papòdà. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa o, ká gbọ́ ohun tí wọ́n sọ àtàwọn nǹkan tí àwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n sọ nípa Babátúndé Olútúndé Mania of Mòwe. Ìdí rèé tí mo fi máa sọ wípé gbogbo àwa tá a jẹ́ ènìyàn tá ń gbé lórílẹ̀ ayé, ẹ jẹ́ ká ṣe dáadáa o. Dáadáa tó ní kálukú wa bá ti ṣe, òun náà ló máa ròyìn nígbà tí a bá lọ tán. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa ká gbọ́ nǹkan tá àfáà yìí sọ àtàwọn nǹkan tí àwọn èèyàn sọ nípa Babátúndé Olútúndé Mania of Mòwe. Ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́, ká jẹ́ comment, ká share. Ìlú Mòwe òun ló ti ṣẹlẹ̀. Àwọn wo ni Mòwe? Níbo ni Mòwe wà? Ẹ wò ó lágbára púpọ̀, ọ̀rọ̀ kì í sínú ẹ̀. Ẹ̀yà ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣe amínà. Amínà. Kó bàbá ìmáàmù yìí, àwọn èèyàn níbi bàbá ìmáàmù púpọ̀. Ẹ jẹ́ ṣe amínà. Amínà. Ẹ jẹ́ ṣe amínà ya Allah. Amínà ya Allah. Lẹ́nu àsìkò tó kù yìí, ìjókòó méjì náà ló kù. Bàbá wa àgbà Al-Mudir. Adamallahu hayatahu. Wọ́n tó bá wí àlùbáríkà yóò pọ̀ dáadáa. Adamallahu hayatahu. Ìwọ́n tó bá wí òní boko ọmọ ńlé. Adamallahu hayatahu. Bàbá wa àgbà ohun tí Al-Qur'anul Karimu tí a kà. Tá a kà parí, bàbá wa àgbà Al-Mudir wọ́n bá wa sọ̀rọ̀ ń parí. Oníkálukú wa á tún mọ mú nǹkan lọ́lé pẹ̀lú ohun tí àwọn ìmáàmù ti sọ fún wa. Tí àwọn bá ti wá délẹ̀ tán, a wá ṣe dùwáwù tààrọ̀ húmi. Àbá, dùwáwù bí mo pè é, dùwáwù tààrọ̀ húmi a ṣe fún. Bismillahirrahmani. Ayàtà kékeré ìwọ̀n ní kìí fún wọ́n kí tó lọ sínú ayé àwọn ènìyàn ìyá olórí iṣẹ́ yọ̀ǹda kí wọ́n ní òbí kan jáde kí gbogbo ìjókòó yìí yọ̀ǹda fún mi tí a bá yọ̀ǹda ẹbí pẹ̀lú mi pé Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ibi táwa yìí ló ń pè ní Mòwe, ilé Mòwe láwa yìí, ọ̀dọ̀ bàbá wa Mòwe láwa yìí. Nígbà táwa dé Mòwe, bàbá kan bẹ tó ń pè ní bàbá Mòwe. Bàbá Mòwe, àbọ̀ abá ọjọ́ náà ti pẹ́. Nígbà táwọn abá lọ, àwọn tá a ti padà tí wọ́n bá tó ń jẹ́ Mòwe ìjọ láwa yìí. Ọ̀dọ̀ bàbá wa Túndé Mania Muhammadu Bashir. Ìdí wá fẹ́ rí yìí, mo fẹ́ kẹ́ kọ́ mi yé dáadáa. Torí ìjókòó yìí, wọ́n ti sọ wá lórúkọ. Orúkọ dáadáa sì ló máa jẹ́ fàwà. Àmín. Ọ̀sán mi tẹ̀lé bẹ́ẹ̀ jẹ́ sí àmín. Àmín. Bàbá wa sẹ́kítírì. Bàbá wa Balógun. Mo fẹ́ kẹ́ kọ́ mi yé. Bàbá wa chairman. Ìjókòó tá à ń ṣe léyìí, kò ń ṣe ìjókòó lu. Ṣé ẹ gbọ́n tí wọ́n bí báyìí? Ìjókòó tá à ń ṣe léyìí. Wọ́n ní ìjókòó tí wọ́n tẹ́lẹ̀ jẹ́ Mòwe lánàá. Àbáwọn kan wọ́n jẹ́ bàbá Mòwe. Nígbà táwọn yẹn lọ tán, ibi ẹni tá a tún mọ̀ tí ẹ tún pé Mòwe tó tún jẹ́ Mòwe níbi táwọn yìí lẹ́nu. Ó bá ní ìjókòó tá à ń ṣe lẹ́nu kì í ṣe ìjókòó Mòwe. Wọ́n á máa gbọ́ ìjókòó bó wá ni. Bàbá wa Túndé mà ní àtàwọn àjòkò sí i. Ọlọ́run bá á là. Nígbà tó kọ́ tí mo dé mo gbọ́ tó pọ́jú márùn-ún. Ọkọ̀ ọdún márùn-ún jẹ́ kúrò láyé. Ìgbọ́ tó kúrò lé. Gbọ́ tẹ́lẹ̀.
tí bá gbọ́ kí tó kú òde ní èmi kí tó kù sẹ́ni. Ọlá ní fi sẹ́ni. Màá ṣe ń jẹ. A ṣe ń yí rẹ̀. Mo sì ní sèé fún. Allahu Akbar. Mo ti dé ìjókòó àti ìjókòó. Ká tó wá sọ fún wa. Wọ́n á ní àwọn ọmọ ní kìláàsì lọ́dọ̀ Túndé lọ́dọ̀ Muhammadu Bashir. Kò sí kọ́tà ìdí pé a kò ní ìjà lè kọ́ra ní torí pé lóde ilé báyìí ti kà ń jọ táwọn èdè rẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n ti máa ti parí ẹ̀. Ká lè sọ pé ọmọ inú ilé làwa Túndé ó dùn pé àá mùsùlùmí nínú àwẹ̀ ẹ̀sìn ká fún mi. Káwọn ọmọ kéwú wá káwá lọ káwá ké kúrú àdáwò ẹjẹ́ àpáwá náà tó ti dùn láti gbọ́ ọmọ pé àwa ní ilé wa. Allahu Akbar. Bí mo ṣe ní ẹ máa gbowó nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ òkú bá ẹ kéré kí ọmọ inú ilé tó wá sọ́dọ̀ bàbá ẹ̀. Ọlọ́run kò bá àfikún ọ̀pọ̀lọpọ̀ bá àfikẹ́ bàbá. Àmín. Ìdí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí ó ní rísì rísì sọ rísì rẹ̀. Tẹ̀sí gbáyé ló ń gbọ́ wa yìí. Torí tó ń ṣẹlẹ̀ pọ̀ tẹ́yìn ò mọ̀. Wọ́n sì ń bá wa jà pẹ̀lú méjì. Ṣé ìgbà tó tún jẹ́ kí ló ń gbé? Wọ́n ti gbógun tì mí ti tún jà. Kí kojú ìjà torí inú lé. Kò sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìwé ìwòye fẹ́ yàn nàná ìgbé ìlókòtà jókòó ìlú àwọn ọmọlé kéwù tí bàbá wa jẹ́ bàbá lé kéwù wa. Àlùmọ́dù àti àṣàyí àlàáfíàrí. Àwa la jókòó níjọ́ tí a ṣàdúrà níbí. Àwa ní àwa bẹ gbogbo ẹ̀yìn ìyá yìí pé àdúrà yìí yóò dùn mọ́ wa kẹ́ máa ṣe lọ́dọọdún. Ṣé bẹ́ẹ̀ ni? Tẹ bá ti ń pè wá àwọn ò máa wá ẹ fowó sí o ẹ fowó sí ẹ̀yẹ ṣáà pè wá Àwọn ò ṣe tiwa. àwọn ò ṣe tiwa gẹ́gẹ́ bí ọmọ bàbá. A ṣe lọ́dún tó kọjá a sì ṣe ní ẹtú pè wá lọ́dún yàtọ̀ wá àtẹ̀yìn lọ́dún tó bà wá lọ́dún kájọ ṣe. Ìdí mo ṣe ń wí ni pé ká má kó òní kó má sọ pé ìjókòó wọn ìlú òwe Náà wọ́n lọ sí. lọ́wọ́ àbá yìí wá gbà lọ́wọ́ àgbà mọ́ wọn lọ́wọ́ lọ́nà ṣe kò ń ṣe ìjókòó òwe o Ìjókòó àlìmáàbù. ìjókòó lè kéwù wá lọ́dọ̀ Àdínì. bàbá wa. Àṣàyídí. Àlẹ́ àṣìárì. Kí bàbá wa Mọ̀níyà tí wọ́n jọ kan gbòógì nínú àwọn alárànṣẹ́ yẹn kéwù wọn náà. wọ́n gbàlejò àwọn ọmọ wọn nínú ilé wọn. àní kí mòwe má ṣe tiẹ̀ tó bá wá ẹgbà wọn lálejò. nítorí wọn bá fi sí. ẹ̀tọ́ ojú mòwe àtàwọn afáàmòwe àtàwọn ìmáàmù mòwe ẹ̀tọ́ wọn ni kò ṣe wọlé náà. sáyé ẹ̀kọ́ bàbá sẹ́kẹ̀ ẹ̀rọ tí mo fi ń wí nígbà tí bàbá wa kú láyé ìfẹ́ fún wọn ayé àtàkàtà bàbá lógun ìyàwó lórí ẹgbọ́n mi. Bàbá Balógun. ọ̀rọ̀ ló kó Ẹ̀gbọ́n. ọ̀rọ̀ ló kó Ọ̀rọ̀ ló kó mo ròdé. nígbà tí bàbá kú. wọ́n ní kì í ṣe ẹ̀dọ̀ ní sísìn ẹ̀dọ̀ èmi kò já aṣọ ìjà mi di àti bẹ́ẹ̀. Tipẹ́tipẹ́. wọ́n á máa ṣe màmá ẹ̀tọ́ náà ọmọ tó ń bọ̀ lọ́la yìí. àtẹnudí tó bá gbọ́ ìta nígbà tí bàbá kú láyé ó pọ̀ látọ̀ kú ò tó fẹ́ kú láyé táwa ò mọ̀ fún òkú wọ́n wá sọ́dọ̀ mi. wọ́n sì pẹ́ wọ́n wá sọ́dọ̀ wọ́n ṣe àmà lẹ́lẹ́rọ̀ yìí. Wọ́n máa sì rántí sí. ẹ máa rántí. Ọkọ̀ làbí láàárọ̀ báyìí. Wọ́n jẹ́ bẹ̀ wá láago 7 àbọ̀ láàárọ̀. kódà wọ́n wá nígbà tó pè mí pẹ̀lú wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ kan fún mi tó pọ̀ àti wọ́n dọ́gbọ́n dágbére ní tèmi ò mọ̀. mo wá fún ọ ní invitation wo ni mo wá ku ọ̀sẹ̀ kan àgbọ̀sẹ̀ mi. kódà ìjọ ti wá ohun yàrá tó sùn gbẹ̀yìn tó fi gbé wọn jáde yàrá yìí. tó ti wẹ̀ wọ́n jẹ́ náà. mo bá invitation wo lórí bẹ́ẹ̀dì wọn. níbi ògbèrí wọn níbi tó ti wẹ̀ wọ́n invitation wo nínú ọjọ́ náà. nígbà tó wá wẹ̀ wọ́n tó fẹ́ kírun sí wọn lára kó tó kírun sí wọn lára lálẹ́ tí wọ́n nígbà tó kúrò lọ́dọ̀ mi tó wá síbí wọ́n wá ní tó bá di lọ́la tí bá ń bọ̀ nírọ̀lẹ́ kí yà lọ́dọ̀ wọn á parí ọ̀wọ́n sọ wọn nǹkan tó kù fún mi. ìgbà tí wọ́n ń bọ̀ mi ìgbé mọ́tò jáde ẹsẹ̀ mo fi ń bọ̀ wọ́n á dé tá ń bẹ̀ òun bá wọn tó ń ṣe mítìnì bí. Bàbá ìgbésẹ̀ ló wá kọjá bàbá bọ̀ àǹkárá ìwọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n wá ṣe báyìí wọ́n á ní kí n máa bọ̀ wọ́n á ṣe báyìí pé Òun padà bọ̀. ẹ̀dá yóò kó méjì mú kí sì mọ kí ìyá ń jẹ́ náà. èmi wá lọ lé pẹ̀lú àníyàn pé kí n bá di láàárọ̀ làwọn àwa bá wọn tí mi mọ̀ pé àríwá mọ́.
mo wà bí tí mo ti ṣe tìláwà ní pọ́ọ̀lù kan wá wọlé pọ́ọ̀lù yẹn ṣáà ń pè mí ìgbà tó wá dé èdè wá ní wàhálà èdè yìí pọ̀ nínú tòun sí ẹ̀dùn òwe ìgbà tó yá mo wá kì í wá ní àṣẹ̀kọ́jà wá ní nísìnyí pẹ̀lú kábíyèsí mo ní sọ fẹ́ yà ni ó ní àwọn fẹ́ yà kọ́ níyì ó ṣe bákan wọn lọ sí hospital wo ló ní ní báyìí wà báyìí níbẹ̀ ní ìdí ìwọ̀n sọ tó pẹ̀lú padà fún ọtí láti. alẹ́ sì ni ohun ò ṣe é sùn wọ́jú gbogbo ara dàrú sísítẹ́ẹ̀mù dàrú pé ṣé ń tọ́nà nù. ọlọ́ọ̀gá kò bá mi ṣàlékún kẹ wọn. ìbádẹ́ tí mo sọ yìí ẹ fi mọ̀ pé ṣé wọn lulẹ̀ ní àbí ìṣọ̀mọ́ lulẹ̀ ẹ̀ dàbí ló. ọmọ lulẹ̀ kọ̀ǹfàm. ó wá di láàárọ̀ ọjọ́ tó kú mo wá dé mo bá wọn bí tọ́tẹ̀ wọ́n sí. àwọn kan wá pè mí pé a fẹ́ tètè sí wọn. wọ́n fẹ́ tètè dìbò sí wọn lára alágbó mẹ́sàn-án. wọ́n ti gbogbo bí wọ́n ní pé ṣẹ́ni sọ fún wọn ìmáàmù àgbàmù ìwé. ṣẹ́ni sọ fún látàwé ṣẹ́ni sọ fún lágbájá. ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ pàgbé báyìí lẹ́yìn kírun sí wọn lára. tọ́ọ̀ bá dé ẹ̀ lè kírun tọ́ọ̀ bá dé. nígbà tó wá wẹ̀ wọ́n tán wọ́n wá ní tẹ́ẹ̀mù ti lọ. aago mẹ́sàn-án kọjá aago mẹ́wàá kọjá. wọ́n wá pa pé gbé wọn jáde kírun ẹnìkan wá ti bẹ́ẹ̀ wá ní èyí náà kírun mo ní àhà òkú ilé yìí kọjá òkú tẹ́lẹ̀ kó kàn kírun sí òkú ìlú. èso òkú agbolé. kò sí òkú agbolé. èso òkú agbolé. tó bá ti dé òkú lóní ìmáàmù dúró kì. àṣàdọ̀ ńlá ìlànà làwọn ìwọ bàtà láti bí ìlọ sílé wọn. tí mo fi kọ́ wọn ló tí mo lọ pè wọ́n. àfi kọ́ wọn ló kú. àti pàtìkù àárín ọ̀gá mi ò fún ìwọ bàtà torí ìdààmú bá mi. mo wá fi pè wọ́n àwájọ bébí wọ́n wá kírun. ṣùgbọ́n tí mo ń gbọ́ lẹ́yìn mi pé wọ́n lè ní wá lọ́gùn kékeré kírun sí màá ní àlára. mo lọ́wọ́ pé o fẹ́ lé mi kú òun fẹ́ gba ìlú lọ́wọ́ àwọn. ìgbọ́n náà fún mi. òun ló gbọ́dọ̀ tí mo sọ yìí pé ìta ṣe yìí àgbàlú o. èyí tá a wá ń ṣe yìí àgbàlú o a wá sojú ṣe ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ọ̀hún ṣe pa wá láṣẹ bébè tó o bá jẹ́ ẹni tó bá kú láyé nǹkan mẹ́tọ́ ọmọ ọba ọmọ ẹni tó bá fi sílẹ̀ yóò máa ṣàdúrà fún ọlọ́run dákun mọ́ ọ̀bẹ ọ́ bá mi ké bàbá mi. bàbá wa ni a ti eléyìí ní bàbá là ń ṣe tá à ń ṣe lójoojúmọ́ lẹ́yìn ní ju eléyìí lọ. bàbá wa láṣẹ méjì láàárọ̀ àlìmọ́sàdúrà fún ọkà tó wọlé. ẹ tó bá ti wọ́ọ̀tì àdúrà wa á ṣe fún ìtọ́ bá wọ́ọ̀tì èpè àníṣépè fún. á filẹ̀ àmọ́ àníṣàdúrà fún. iṣẹ́ owó olúkálùkù ó máa jíṣẹ́ fún. Masha Allah. níbi tá a bá délé nìyí àti ìhùn àti ẹ àti fáàrí àti ìgbéraga. aláàbìyẹ lọ. àti gbogbo ẹ̀. àbìyẹ lọ. àti kọjá pé àtìjẹ́ ń bẹ̀rẹ̀ pé a fẹ́ kiri. aláàtì ẹ̀dùn wọn lọ. ó pẹ̀lú kó sọ yẹn. bàbá àwa sọ àdúgbò yìí dẹ́ sọ àbìyẹ lọ. ẹ̀jẹ̀ ní tíbi ọ̀gá kékeré tún nìyẹn ìyẹn tún kéré. tó ti kọjá pé n fẹ́ gba ìlú lọ́wọ́ ẹnìkan yìí tó fún àwọn ìlú kan. ìlú àwọn orílẹ̀-èdè. fáìlì kọ́ fáìlì kọ́. ومن شاء أرضاه ومن شاء أنكره ومن شاء أرضاه ومن شاء أنكره. orílẹ̀-èdè kan ni wà. ọlọ́run kan ló ti wá lọ. ṣùgbọ́n bọ́lá ò ṣe ti wá lọ́run ni ó ní mo dá sórí rẹ̀ wọ́n ti bá bá dájà jáde. bí ẹ̀jẹ̀ kìí ṣùgbọ́n àdúgbò bá ló sùn kíyà. àyàkùnrin ni gbogbo tó fi ń bíyàn láyé mo máa fẹ́ràn màá ní àdúgbò pé lé ọlá ni gbogbo tó ti máa ń bíyàn mo ṣe báyìí fún bàbá mi láàárọ̀ yìí mo nílé bàbá mi tó ti bí mi bàbá tó bí bàbá mi ọba mi lẹ́nu ìgbà tí mo láyé yìí wọ́n ti yàn mí lọ́ba lẹ́ẹ̀mejì mo ní ìgbẹ́ ní dífẹ́ǹtì ìlú wọ́n ti yàn mí ní màmú ní dífẹ́ǹtì ìlú tí mo ní mi jẹ́ wọ́n yàn mí ní ti gbogbo ìyàwó ìwọ́n ní mi jẹ́ mo fi onígbòǹgbò wọn ní mi jẹ́ mo fi aṣọ ilé ìyá mi gbogbo ìdílé ìyá mi láti bẹ̀rẹ̀ dé parí ọba mi ọlọ́fin wa ti wá lò ní àbúrò ìyá mi ni ọmọ onígbòǹgbò àbúrò ìyá mi ni ọmọ òdòdú àbúrò ìyá mi ni ọmọ àṣàṣì àbúrò ìyá mi ni inú ilé ọlá náà ti bí mi ṣùgbọ́n ọlọ́wọ́ fún aláṣọ gbéraga èsì láìkì tí máa hu ọlá òbí mo láìkì tí máa hu àfáà ní lẹ́nu ọmọ kéékèèké
gbọ́ mi níbẹ̀ kẹ́ni kan tó wọ́n kó wà lẹ́nu. ẹni tó sì gbogbo bàbá ìwé ẹlò ní ìlú wa lóko bàbá tó wúlò tóbi wá sí kò ní wúlò tọ̀. torí ti eléyìí inú ilé wa la wà á sì gbọ́dọ̀ lọ́ra tán. ìwọ tó bá gbà pé nínú wa láwọn àtọ́ pé Allahu Akbar. omi kámẹ́rà yìí pé ẹni tó bá ti ṣàlàyé fún wa gbé inú bí sọ́mọ̀ ká sọ yìí. Ọlọ́run kún fúnra sí Ọlọ́run tó fi síbẹ̀ wá dùn sí ká Allahu Akbar. Allahu Akbar kúlà ṣe yìí Ọlọ́run ló tó fún gbogbo nǹkan lọ. Mo kẹ́yìn olórí púpọ̀ mo kí o ẹṣẹ́ ẹ̀kú wọlé wa dání. Tẹ́ ẹ̀ bá rí mi gbogbo gbà wà láìla gbogbo gbàlẹ́ bí mi ń bẹ lọ́dọ̀ yẹn ojú ń tì mí ni. Tí bá kọjá ní omi màá fẹ́ yà ojú wa máa tì mí pé kí ni wàá fún ọ̀rọ̀ ìyá yìí sí tó fẹ́ dàbí tí bàbá ń fún yín gbà tó wà láyé. Kò sí ìtàdé fún yín pé kàfàdúrà rò yín lọ́wọ́. Ẹ ti dá wọn mú wá nù. Ẹ ń tọ́jú wọn. Ẹ dálé nù. Ẹ mójútólé. Ọlọ́run ò ní dọ̀wọ̀ sí yín náà nù. Àti ẹ̀yin àtẹ̀yìn tó ń kún yín lọ́wọ́. Ọlọ́run bá a dúpẹ́ fún yín. Mo kí ọlọ́jà tí wọ́n dìde. Wọ́n sì gbọ́dọ̀ má fẹ́ràn mi. Ẹ̀gbọ́n mo ní ìyá tó bí mi. Ọmọ ọba ni. Ìyá tó tún bí mi wá tún jẹ́ ìyá lọ́jà general of local government kan. Wọ́n tó tàbí wá yẹn pálékè ló fún wọn. Ìwé ẹ̀ mẹ́ta sì lọ fún wọn níjọ́ kan náà. Wọ́n máa fún mi tó bílẹ̀ yẹn kan. Wọ́n tó wọ́n ní ìjọba ti fún ọ̀sẹ̀ mi dé ní ìyọ́ náírà. Ìyá náírà tó bá fún ìyá mi nínú ẹ̀ tó wọ́n fún èkéwù. Tó bá tún fún bàá tún fún òògùn. Ẹ̀rí pé kò ń ṣe pé ara ọlá. Agbọ́dá nílé mi. Ọ̀dà ọlọ́jà ti ní wa. Ìyá mi. Tí ìyá ọlọ́jà jẹnẹra tó wá jókòó ojú tó bá wá fẹ́ràn ló fẹ́ràn ọmọ ẹ̀ nítorí pé òun ẹgbẹ́ egbò á máa tara. Wọ́n kó orúkọ ọmọ ìyá ọlọ́jà nílé yìí. Tọ́wọ́ sọ̀rọ̀ bá ga wọn mọ̀ ṣe ń kí àwọn pé tó àdé. Mo ti dára wọn mọ̀. Àbí àwọn ilé ọlọ́gbọ́n ní sáyìn. Àwọn àfáàná ní sáyìn. Àwọn ọmọ ọlọ́jà náà ní sáyìn. Gbogbo ẹ̀yin ìyá ọjà ẹ̀yin ọlọ́jà gbogbo yìí mo kí. Ọjà òní jẹ yín. Ẹ̀yin lẹ́yìn ọjà. Ọ̀nà tí wà tó kú lọ́jà. Gbogbo ẹni tó lọ sọ́jà kan ló ń gbélé òkú wálé. Lẹ́yìn bá ti ń tà lọ́jà òwe ìròyìn ẹ̀ máa fún òkú wálé. Wọ́n láwọn tó bí wa tó ṣe tó là nínú ẹ̀ ọlọ́run kékeré náà là. Ọ̀ṣẹ́ á ní.